àti ẹni tó fẹ́ fi gbọ̀nà òun ni sọ́ọ́ ìbò kì í ṣàbúbákì atọ́nà ẹ̀ kò sẹ́ni kankan pẹ̀lú ànẹ́bí àyàfà atọ́nà yìí òun lànẹ́bí wa ń sọ fún pé la tahzan inna Allaha ma'ana torí gbogbo ìtúsẹ̀lẹ̀ àwọn tó ṣẹlẹ̀ sí yẹn Felix of Nola kírísítẹ́nì ni òun ló ṣẹlẹ̀ sí. aya Al-Qur'ani tó lùwà ti sọ ní tó lélẹ́gbẹ̀rún ọdún thani athnaini idh huma fil ghar tí ò sáfà kan rí publicly ní wì láti jọ́ta nẹ́bi ti gbá aya yìí gbogbo àfọ̀n tafsiru ti ń tú Al-Qur'ani gbogbo ayé bí wọ́n ti ń tú kò sẹ́ni ó introduce Felix àbí Felix Nola àbí kìnìkan kò sí bàbá jà fà mùsùlùmí o but sẹ́yìn táwọn méjèèjì sọ èmi kà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fẹ́ni tó bá fẹ́ òdodo wọ́n ti clear rẹ̀ yányá pẹ̀lú mà tí èsì kò sí èbú mbẹ́ àwọn méjèèjì yẹn mà wọ́n sínú àwọn ẹlẹ́ẹ̀kẹ́ èbú ìmọ̀ làwọn fi sọ̀rọ̀ mo sì bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi sì dùn ló jẹ́ kí n máa wí pé pẹ̀lú ògo Ọlọ́run mustaqbalu sunna yóò dalẹ̀ Yorùbá yìí gba ipá àwọn tí ó tún continue ní Ọlọ́run jáwa ní òsèpẹ́ o àmọ́ inú mi dùn torí èèyàn ó rí mà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí ò síjà tí ò sí èbú gbẹjọ́ra kalẹ̀ níjọ́ra tẹ́lẹ̀ wò náà níbọ̀ yẹ wò dé àyín ẹnu tọ́ka wà mẹ́nu. ẹ̀kejì tí wọ́n àdírẹ́sì ni pé wọ́n náà kan ná àwọn àlùfáà wa àwọn ẹ̀gbọ́n wa náà ní Kánò àwọn náà ní àwọn faramá tí wọ́n wí lágége yìí o ká máa fi Kùránì tu Felix of Nola àfa kan wíri láyé ní àfa ẹ̀sìn àṣọ àfa mi o tẹ̀mọ̀ pa àfa pọ̀ o àmọ́ bá ipá àfa ẹ̀sìn min ulama'il Islam min ulama'i ash-sharia gbogbo bẹ́ẹ̀ tí gbọ́ pé àwọn àfa yapẹnu wọn yapẹnu rí débi kí wọ́n mọ̀ pé Felix Nola ní bẹ́ẹ̀ bí tọ́lọ̀ ti lánàá bí àti Abubakar wà astaghfirullah alazim but alfa wa ti Kánò yìí àwọn náà tún lọ ka tíra míì ọlọ́mọdé yóò sì tíra kà ibi bẹ́ẹ̀ ni ànábì ń bẹ́ẹ̀ lóòótọ́ kì í ṣe Felix o àmọ́ Abubakar ò sí ń bẹ́ẹ̀ kò tún again nínú gbogbo àwọn alfa yàtọ̀ fáwọn táwọn pè ní Shia láti jọ́ ti àyà yìí ti sọ̀kalẹ̀ èyí táwọn náà wí láti Kánò yìí àfa kan wí bẹ́ẹ̀ kọ́dà Lazari ní Cairo èyí sọ̀rọ̀ Saudi nìkan ìpè gbogbo àwọn alfa àti nínú ọ̀nà mẹ́ta àbí mẹ́rin náà ni lẹ́yìn ọba ti ya Shia ọ̀tá Ọlọ́run ọ̀tá nẹ́bí ọ̀tá àwọn sọ̀hábé ọlọ́mọdé àwa nù wọn àti mo wà ní mẹ́ta àbí Abu Hanifa ni àti mẹ́ta àbí Maliki ni àti mẹ́ta àbí Shafi'i ni àti mẹ́ta àbí Hanbali ni ẹnìkan òwúrò yìí tí wọ́n wí ń Kánò náà rí o ẹ̀mẹ́jà máa fẹ́ kọ́ tán náà fúnra wa o ẹnìkan òwúrò o wọ́n bá yẹ pé wá sí Ọlọ́run la fẹ́ máa ṣe ẹ̀já máa tọ̀ lànà àwọn tá a bá o ẹ̀já máa rú tíra tá a máa ka o àfihàn lẹ́sìkìsì pé wọ́n sì tíra kà ní àmọ́ kí wọ́n má karú ẹ̀ mọ́ bí yẹn bá sì karú ẹ̀ àwa náà ń karú ẹ̀ àmọ́ gbogbo téèyàn bá kà náà kì í gbé wá mọ́sálásí ọ̀ọ́ka kó fi mọ̀ pé nǹkan báyìí ni wọ́n wí torí alhamdulilayi ẹ̀jẹ̀ ń sọ kankan fún yín mo lọ opportunity ń gbà mo wà ní university Madina ó kéré nu student tó lọ opportunity yẹn nítorí nature thesis mi àti masters àti PhD mi ó require kí n rí àwọn kankan tí ó wà available to the entire students láwọn tíra láwọn ìwé nítorí yẹn lè lọ béèrè àwọn tá a jọ kéwùgbà náà bẹ́ẹ̀ lébi ní main library wa wọ́n ní wíńgì kan tí wọ́n ń pè ní qa'atu al-ittila'i al-mahdud qa'atu al-ittila'i al-restricted access BC University gbọ́dọ̀ mà sí pé ìwọ fẹ́ wọ yàrá yìí torí àwọn ewu àdánwò mbẹnu ẹ náà àwọn tíra àti ìwé tẹ́ bá mbẹ bọ̀tẹ́ tí wọ́n bá rí i pé àwọn trust rẹ̀ to a certain level àbí iṣẹ́ tí ń ṣe thesis rẹ̀ ó require kó lọ wọ́n wà authorize ẹ̀ mo ní authority yẹn gbà mọ́ wà Mẹ́dínà and name generation mi ọ̀rọ̀ ọmọ Nàìjíríà tó tún níbẹ̀ èyí ṣe ti fáàrí mo fẹ́ fi sọ̀rọ̀ ni wàláì ní tẹ́ ẹ̀ka ya kan tó ju bẹ́ẹ̀ lọ wàláì làwọn ní ti torí kábà lè rí èdè kíni èyí ṣe pé gbogbo ní tẹ́yìn bá wá kà náà afẹ́ jọyàn lójú àkàn wá gbé wa ní Ramadan náà ní mọ́sálásí lọ́dọọdún àbà Ọlọ́run sàmànà wa o torí náà àwọn àlùfáà méjèèjì yìí Ọlọ́run sàlékún ma wọn o mi ò ní nǹkan kan tí wọ́n fẹ́ fi kún tí wọ́n ti wí wọ́n analyse ẹ̀ lọ́nà tí èèyàn mọ̀ pé ìmọ̀ ní gbogbo èyí tí wọ́n sì tú àlẹ́ wọn síbà tí wọ́n rò pé wọ́n síbẹ̀ èèyàn ní ànábì ń wí náà rò pé àdìsí ń wí Al-Imam Bukhari gan kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá sáà ti ní nǹkan kan nù kò ní rí tíra gbà mí in the same line Imam Bukhari tẹ́lẹ̀ nǹkan tíra rẹ̀ ní wọ́n súbẹ̀ ṣe èèyàn yàn yín o mawdi'un bi Quba àyè kan ní jẹ́ bẹ́ẹ̀ ní Quba àwa torí gba fẹ́ àbí báwọn Ṣíà ti ń wí lọ́dọ̀ tiwọn torí ẹ kò yẹ kó strange sí wa ọ̀tá Ṣíà l'Abubakar gbogbo àwọn sọ̀hábì ànábì àbí díẹ̀ nínú wọn ìyá wa Aisha àwọn Ṣíà ń gbé sépè ní abẹ́yẹn ọmọ gbogbo ẹni tí ọba ti rí mo wí fáwọn kan ní Ogun State lánàá náà bọba ti gbúrò ọmọ rẹ tí wọ́n ń sọ kíní kan tó dákọ̀ Abubakar ní rúnmú gba etí rẹ̀ pé mo ọ̀gbẹ́ni tí wọ́n wí ń lọ́nu o bọ́mọ rẹ bá ti ń sọ̀rọ̀ Umaru ní Umaru radiyallahu àbí ń sọ ìyá wa Aisha ni wọ́n fẹsẹ̀ wọlé àwọn ọ̀gá tiwa nù o
wọn kàn kó sí mọ̀gá rẹ̀ àmẹ́yìn táwọn ọmọ yìí sọ̀gá yín kí lẹ̀ ń katira wọn fún that's the point ẹ̀yin náà gbà àwa náà gbà pé ẹ̀ sara wọn kí lẹ̀ ń katira wọn fún tẹ́ ẹ máa fi dààmú àlùmọ́ bí wọ́n máa wí tí wọ́n bí wọ́n tẹ́ lè kà á fún ni pé kẹ́ ẹ wá takò wọ́n pé ń tẹ́ ń wí irọ́ ni ń táwa torí ẹ̀ kà nù èyí ò ní kẹ́yìn náà máa torí ẹ̀ kà èyí pé àkà pé àwa tó máa fi dam tó ti hàn tó ti yanjú fáwọn èèyàn ẹ dákun jọ tí gbogbo yín ti ń gbọ́ tẹ̀síwò tani ọ̀gbọ́ tàn rí pé aláǹtakùn takùn jẹ́ ànẹ́bí àtàbúbákiri inú kòtò tani ọ̀gbọ́ nínú yín àbá àbẹ̀nàbà ẹsẹ̀ bí lánàá bó ti rí nù ẹnìkan wá dé at this age káwá fẹ́ dàrú máwọn èèyàn lójú so mo wá nímọ̀ràn fáwọn náà lẹ́yìn tí mo kí àwọn àlùfáà wa méjèèjì yìí Dr. Sanusi Lafiaji àti inshallah àfáàná di dòkítọ́rù náà ti wà lẹ́nu ẹ̀ Abu Marudi oníyàwó mẹ́ta ọlọ́wọ́ sàlékún ma wọn àti ẹnì kọ̀ọ̀kan wa náà pẹ̀lú àníyàn dáadáa tá a fi ń sọ̀rọ̀ mo nímọ̀ràn fáwọn tí ń ka tíra mi yìí náà kódà tíra kẹlòmí ń ka ìwé íńtánẹ́ẹ̀tì Google ni ṣe rí ewu ń bẹ́ẹ̀ bí n tẹ́ ń ṣe yìí o torí tọ́lọ́run ẹgbẹ́ ti jà kú o ẹgbẹ́ ti pé a ti fa nǹkan kan kú o wàláhì ẹgbẹ́ yìí ń kú o ọ̀rọ̀ fẹ́ ni ẹni tó bá fẹ́ràn yẹn tí wọ́n fẹ́ kéèyàn ó sì ṣe torí pé tí mo ti ṣe kọjá tó pọ̀ ni nígbà mo wà Mẹ́dínà kẹ́nìkan ó sì máa ma wí bẹ̀yẹn àwọn àfọwọ́nbídíà ni wọ́n máa ka oríṣiríṣi tíra ẹ̀gbọ́n tí wọ́n wí